tí ń wò wá káàkiri àgbáyé, a wà pẹ̀lú bàbá wa, ọ̀kan lára àwọn àgbà ọ̀jẹ̀ nínú iṣẹ́ Ifá àti ìbílẹ̀ nílùú ewé àti egbò, olóyè Ọpẹ́ Ifá Toríọlá, tí wọ́n fi ìlú Àgbàdo nípínlẹ̀ Ògùn ṣe ibùgbé. Olóyè, ẹ kí àwọn olólùfẹ́ yín tí wọ́n wà káàkiri. Mo kẹ́yìn bàbá mi, mo kẹ́yìn màmá mi, mo kẹ́yìn dádì mi, mo kẹ́yìn àbúrò mi. Ojú tẹ fún ìgò méjì yóò ní fọ́, ìtẹ́sẹ̀ yóò ní báráyé nú. Lágbára Elédùmarè, lọ́kùnrin lóbìnrin lọ́mọdé, àdúrà ló ń gbà, agbára kan kì í gbà. Lágbára Elédùmarè, àdúrà wa ló máa gbà o. Ètò ò ní ja gbogbo wa o. Lágbára Elédùmarè, mo ní kẹ́ wá bá mi ṣe kíni, kẹ́ wá bá mi rajà. Ohun tí mo gbé ń tà, n kò níṣẹ́ méjì, ìyẹ̀rù fún mi gbogbo ń tà o. Lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà. Ohun agbé ń tà, ọṣẹ àánú ó wà níbí, ọṣẹ oṣólẹ̀ ó wà níbí, ọṣẹ ìgbè ó wà níbí, agúnmójẹ̀dí ó wà níbí. Lágbára Elédùmarè, gbogbo nǹkan lóríṣiríṣi òun ló wà níbí. Àdúdùn, ẹni ọkùnrin tó ń ṣojú méjì tí ó dẹ̀ fẹ́ kójú ẹ̀ ṣe méjì, tíyàwó ẹ̀ fẹ́ jẹ́ kó dúró sílé, ó wà níbí. Lágbára Elédùmarè, èdè lọ́bẹ̀ ọkọ̀ mọ́ o. Àdúrà bó ṣe rí, bó ṣe jẹ́ ní kéékèèké, ẹṣẹ ẹ̀yọ̀nú ó wà, ẹbu ẹ̀yọ̀nú ó wà. Lágbára Elédùmarè, ọkùnrin obìnrin ọmọdé àgbà ayọ̀nú sí gbogbo wa o. Àṣẹ. Bàbá ẹ sọ pé ọṣẹ oṣólẹ̀ wà. Bẹ́ẹ̀ni. Ṣé oṣólẹ̀ àtògùn owó ṣe kọ̀ọ̀kan náà ni àbí yàtọ̀ wà láàrin wọn? Ọyẹ yàtọ̀, ó pọ̀ jù. Ṣẹ́ǹgbọ́, ó dàbí babaláwo àfoníṣègùn àbádáhunṣe látòrí àwọn bàbá wa. A máa ní wọ́n fi ènìyàn ṣòro, babaláwo kì í ṣe. Ẹ gbọ́, babaláwo kì í ṣe. Ṣùgbọ́n àìmọye orí ẹkùn, orí èrè, mélòó lèèyàn tí ìlú nú ẹ̀ tó máa dé pé ènìyàn máa náà fi ń ṣe ògùn owó. Àwọn nǹkan tó wà lórí afẹ́fẹ́ nìsín, adùnmáde ògùn tó pọ̀. Ẹlòmíì pè mí níjẹta, ó ní bàbá, ṣé ẹ lè kọ́ mi lóògùn? Mo ní ohun tí mo jìyà fún, ó ní iye ọdún tí mo fi kọ́, kí n wá máa sẹ́ǹdì nǹkan sí ẹ ṣe bẹ́ẹ̀ o. Ògùn ò rí bẹ́ẹ̀, torí ohun tó bá jìyà kọ́ ò ní fi ṣe ní orí afẹ́fẹ́. Ẹni tó fẹ́ fún ẹ lóògùn, ó lè dárúkọ méjì, ìkan tó kù kò ní sọ pé, kò dẹ̀ ní jẹ́ kó ògùn yẹn ṣiṣẹ́, wà kan wá waste owó ẹ̀ dànù, wá máa ní òun ṣoògùn wa ní òrìṣẹ́. Ó ṣe rí rèé ìyá mi. Wọ́n ṣe kúkú wá sọ́dọ̀ yín kẹ́ ẹ ṣe fún wọn. Bá ṣe fún yàn olú àwọn ọṣẹ lóṣù wà níbí báyìí. A ti bẹ̀rẹ̀ ní ìsìnkú ìṣòro oṣù mẹ́rin, tá a ti bẹ̀rẹ̀ ní ojoojúmọ́. Ọṣẹ mi wà tó jẹ́ ní méjì ò gbọdọ̀ wẹ̀. Ọṣẹ mi wà béèyàn ṣe kó kalẹ̀, ẹ gbọdọ̀ kó papọ̀ sínú òkè méjì. Èèyàn kan fẹ́ nìkan ni. Bọ́wọn nǹkan yẹn ṣe rí nìyẹn. Bówó ṣe mọ lògùn dẹ̀ ṣe mọ. Ṣé ti yé bó ṣe rí nìyẹn ìyá mi? Àwọn kan wà tẹ́pọ́n wà ní òkè òkun tàbí ọ̀nà wọn jìn. Wọ́n máa sọ pé tó bá fẹ́ fiṣẹ́ ránṣẹ́, ṣé kò yẹ pé àwọn ojúkójú kó máa ti wo àwọn iṣẹ́ yẹn. Ẹ jọ̀ọ́ tá bá rà àwọn tó pè yín láti ibi tó jìnnà tẹ́ fẹ́ fiṣẹ́ ránṣẹ́ sí, àwọn gbọ́n lẹ lè jà tẹ́ pé bóyá iṣẹ́ yẹn tó máa fi dọ́dọ̀ wọn àwọn ojúkójú òní wò. Ṣé ó ní ọgbọ́n tẹ́ bá dá sí? Ó ní ohun tá a máa ń gbé dábẹ́ o. Ó ní ohun tó ń bàbá wa ń lò láyé àtijọ́. Ṣé ti yé? Wọ́n máa ń pè nǹkan kan ní kánọ̀kù. Béèyàn bá lo kánọ̀kù, ó bá di lóru, ó máa padà rìnrìn ẹ̀. Ìrìn tó rìn yẹn, ó máa padà di pé kò ní rí oorun yẹn, kò ní rí sùn. Ṣé ti yé nísìnyí? Ó ní iṣẹ́ tá a gbé dọ̀dọ̀ ṣe sínú nǹkan yẹn ká tó fi ránṣẹ́, tójúkójú ò ní wo nǹkan yẹn. Èèyàn kì í fi àṣírí iṣẹ́ yẹn hàn kí ní ránṣẹ́ sí èèyàn. Ẹni bó bá dé mú fẹ́ nìyẹn, ẹni tó mú fún tán bí àròkù lọ́ máa ń pè. Bó bá dọ̀hùn tán, a sọ kó lọ ṣe báyìí. Ṣé ti yé ní kó tó bẹ̀rẹ̀ sí ní lo àwọn nǹkan yẹn? Ó di dandan kó jẹ́ fún. Tá bá wá rí bí àwọn tó fẹ́ ṣe àwọn nǹkan bí oṣólẹ̀, ọṣẹ bisabisa, torí bàtà wo bíbà yìí sí, ara àwọn ọṣẹ bisabisa, àwọn typhoid, àwọn ògùn typhoid, oṣólẹ̀ alẹ́ tó dáa àti àwọn àdódùn. Tá bá rí àwọn tó fẹ́ ṣe sà, ǹjẹ́ lè pe nọ́mbà yín so wọ́n á lè pè yín, wọ́n á lè wá ṣe ọkẹ́ fi ránṣẹ́ sí wọn. Wọ́n lè pè mí, àwọn tó wà láti Amẹ́ríkà, US, Canada, Spain, gbogbo wọn pátápátá bẹ́ẹ̀ lọ́yìn máa ń pè mí káàkiri káàdẹ̀ fi wọ́n ránṣẹ́ sí wọn, tọ́dẹ̀ máa gbọ́ pé iṣẹ́ wọn ti dé ibẹ̀. Ẹni tó bá fẹ́ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, kó pè mí 082 34 08 5454. Ẹ sọ lẹ́ẹ̀kan sí sà. 082 34 08 5454. Lágbára nínú àdúrà gbogbo ló máa gbà. Ntẹ́ bá ṣe fún yín, á bá yín lára mu. Ntí wòlíì àáfàá tó ti ń fún yín náà tẹ́lẹ̀ á ṣiṣẹ́. Ntẹ́mi náà bá fún yín, á bá yín lára mu. Èmi gbòdì lára yín o. Ó ṣe máa rí rè yẹn. Mo rẹ̀ sí gbọ́ yẹn o. Olúwo Rafco sì ní pé kẹ́ ẹ pe àwọn fún ọṣẹ àdódùn, ẹ̀yọ̀nú, ọṣẹ bisabisa, oṣólẹ̀ gbogbo ẹ̀ ó wà lọ́dọ̀ wọn bìbà. Wọ́n dẹ̀ máa ṣe fún tẹ́ pé ó dẹ̀ máa confam infection, alẹ́ gbogbo ẹ̀ àtọ̀sí ọ̀fà gbogbo ẹ̀ ló wà ń bẹ̀. So ibikíbi tẹ́ bá wà káàkiri, wọ́n ní pé kẹ́ ẹ wá ẹ pe nọ́mbà wọn, á kàn yín lára lágbára Ọlọ́run, yóò sì bá yín lára mu. Ó dàbọ̀.